ti náwó àtẹni tí ò ní àlọ́ bí kò ṣe pé Olúwa ti kọ́lé òṣìṣẹ́ ṣe lásán ni ohun àtikọ́ náà àti àdáyébá. Birthday to you. Happy birthday. Hallelujah, hallelujah. Oh, no, to go. Happy birthday to you, baby. Happy birthday to you. Baby. Happy birthday, baby. Who is his birthday? You know, today is your birthday. No. Today. Check oh for me. January 14th. Send message here. Ní 12 o'clock. Me fẹ́ disturb ẹ mọ̀ kó ṣe máa sùn ní o ṣe jẹ́ kí n pè é. I'm supposed to birthday now, baby. Happy birthday, baby. Happy birthday. Long life and prosperity. You shall live long. Oh, ní shop mọ́ wọn bí ẹ lójú. More money, more blessing, more everything. No, èmi àti ẹ, I'm at last bye. Bí Olúmọ rock. Thank you very much. It's okay. I appreciate it. Oh, okay, don't you buy? How? It's because I love you. Oh my God. I love you too. What have you say? Tori mi gangan ló ṣe dá ẹ. You are my everything. Oh. Thank you very much. It's okay, baby. Nǹkan tèmi, nǹkan tiẹ̀ náà ni, nǹkan tiẹ̀ náà, nǹkan tèmi ni. Don't worry, nǹkan tó máa ṣe fún mi sìn. Ó kàn máa wọ bedroom, ó máa shower, ó máa wọṣọ tó fine. A máa bẹ̀rẹ̀ ní wa látàárọ̀ ẹ̀ tó bá di 12 o'clock. Tí bẹ́ẹ̀ di ẹ bá ti over, máa padà wọlé wá sùn. I love you. Oh, I love you. I love you, my boy. I love you. I love you. Jẹun òde ní kúrò nbí. Oko sì kúrò nílẹ̀ fún fi gígùn mi. Orí oníyàbá ní ṣe yóò fi dẹ́wọ̀n rẹ̀. Ẹnu ẹ̀ sì mú síbẹ̀. Ó ṣàlòdú. Bó bá fi lè bà mí lásán ayé ẹ̀ bàjẹ́ nìyẹn o. 25 years imprisonment ló fi ń ṣeré yẹn. Ìwọ oníyà yìí. Pẹ̀lẹ́. Olórí má wọrí ẹnu ẹ̀ ló wà yẹn. Iṣẹ́ ayé ni. Ṣé mo ní kẹ́ wá roko ní kẹ́ ẹ̀ ṣiṣẹ́ bíbà lẹ́ ṣe bí olórí burúkú wèrè pásọ? Ṣé ọmọ yẹ́rí tó máa fi jáde láyé òun ló kọ́ yẹn? Pẹ̀lẹ́ má ṣiṣẹ́. Má ṣiṣẹ́ ṣo ti dẹ́ gbọ́dọ̀ jàre. Kí ló ń ṣe lè? Ìyá mi lẹ́kọ̀ọ́ ẹ kò ṣì kẹ́kẹ́. Ẹ kò ṣì lọ ẹ kọjá. Iṣẹ́ náà ní kẹ́ ẹ ṣe. Olórí ibú o, àwọn ọ̀tá, àwọn ẹnìmí. Wọ́n fi kó ẹ̀wọ̀n ewèrè. Gbogbo wa sẹ́ẹ̀mù ni wa, owó náà sẹ́ẹ̀mù. Ẹ wo, èmi lọ́lọ́run sì fi ṣorí yín bí báyìí. Bẹ́ẹ̀ bá lè ṣe játijàti, kò pẹ́ mi, wọ́n fi kẹ́wọ̀n yín. Sẹ́ẹ̀mù ni wá. Ẹlẹ́wọ̀n ó ṣàlétí. Kí ló ṣẹlẹ̀ ṣáyé yín fẹ́ bàjẹ́. Wọ́n dèrò mọ́ fọ́. Ọ̀rọ̀ yìí ti yé mi. Bẹ́ẹ̀ bá ṣe játijàti nínú ọgbà yìí, màá ní kó fi kọ́ ẹ̀wọ̀n. Ṣé àwọn ọ̀pẹ ti fẹ́ lọ tẹ́lẹ̀? Àánú yín ṣe mí. Ìwọ̀n bá sọ fún ìjọba ló máa gbọ́ ẹ̀wọ̀n yín wọ́n á fi kẹ́ wọn ni. Iye ẹ̀dà. Ẹ gbádùn. Ṣé ẹ ti gbàgbé pé èmi àtẹ̀yìn gbogbo wa yìí ẹlẹ́wọ̀n jọ ni gbogbo wa. Wàá ṣe eré jẹ́ kó mọ̀. Kò rí bẹ́ẹ̀. Rí ni èmi wọṣọ blue, èmi wọṣọ pínpín bíi tiyín. Oníyà ni ẹ́. Òun tó jẹ́ 35 years ló sì máa lò mí. 35 years màmá ń lò ń di iṣẹ́ ìjọba. Ó máa kú sí bíbí ìwé ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀wọ̀n. Ìyá ẹlẹ́wọ̀n dà. Ta ni yálà ya ẹ̀? Ṣé mo lè ṣe ń sọ fún ẹ àbójú ẹ̀fọ́ etí ẹ di pé kò kì í ṣe ìyá mi? Aláyé bàjẹ́ wo bí ìwọ gangan lẹ́lẹ́wọ̀n. Ṣọ́ra ẹ̀ pa wà mí báyìí á sí ní ọjọ́ ta fẹ́ kúrò mí báyìí. Ọ̀rọ̀ yìí ti yé mi. Bó o ṣe wà especially ìwọ yìí tó ṣojú bí ojú ẹ mọ́ yìí máa ní kó fi kọ́ ẹ̀wọ̀n ẹ̀. Kò dẹ̀ síbi tó ń lọ. Wọ́n á fi kún ẹ̀wọ̀n ẹ̀. Wà á lọ sẹ́wọ̀n ẹ̀. Má wọ ìmọ̀ abẹ́ ìgbà. Ẹgbẹ́sẹ̀. Ẹ má ṣe é kẹ́lẹ́ o. Ẹ ti sílẹ̀. Ẹ má ṣe A máa ṣe bẹ́ẹ̀ fún. Ẹ ti sílẹ̀. Mama.
máa kó lọ́fíìsì náà yẹn. Zora, thank you. Ẹ pẹ̀lẹ́ madam. Báwo lára yín sìn? Ó ṣì máa wà pé ẹ ṣàfọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́n. Wọ́dà ṣe yìí mo kàn ní mọ̀ràn kékeré kan fún ẹ ni. Nígbà míì tí a bá rán ni níṣẹ́ ẹrú a máa ń fi tọmọ jẹ. In any situation, in any organization you discover yourself, you have right in some cases to use your discretion. Àwọn situation kan máa wà tó yẹ pé ọgbọ́n orí èèyàn àti ọmọlúwàbí èèyàn lèèyàn máa fi ń ṣiṣẹ́. Look at this woman. Ìjọba tó ní kó lọ sí ẹ̀wọ̀n gbére wọn ò ní kó kú. Paravention tó bá tiẹ̀ wá kú wọ́n á fẹ́ mọ irú ikú tó pa. Tó bá yẹ pé ó kú fúnra ẹ̀ ní good, but tó bá jẹ́ pé wọ́n discover pé ikú tó kú àtọwọ́dá ni yálà bóyá bí stress àbí bóyá nǹkan tẹ́ fi ń ṣe ń bẹ̀, then you are in soap. So ẹ máa fọgbọ́n ṣiṣẹ́ yín, ẹ máa fọgbọ́n ṣiṣẹ́ yín. Tí irú woman yìí tó bá yẹ pé ó jẹ́ mọ́mí ẹ̀ àbẹ́gbọ́n ẹ̀ àbáǹtí ẹ̀ àbẹ́nìkan tó mọ̀ pẹ̀lú irú nǹkan tó ń fèsì lọ́wọ́ ẹ̀, ṣé wàá gbàdúrà kó tó tọwọ́ ẹ̀ kú ni? Ó ní fẹ́. So please, it's just a brotherly advice. Tí ẹ bá ti wà ní situation báyìí, ẹ máa lo ọpọlọ yín, ẹ máa lo ọgbọ́n orí yín láti máa handle wọn. Ara wọn ti yá o, which is okay, I can assure you that. But tẹ́ bá tún jẹ́ kí wọ́n pass through the same stress, the same hard labour till the other time, situation yẹn máa worst jẹ́lẹ̀ lọ. Ẹ má fún wọn níṣẹ́ tó tún lè ṣe o. Egungun wọn ti ń lọ bí àgbà. You understand? So tí wọ́n bá tiẹ̀ ní kán lọ ṣe nǹkan ńlá, ẹ̀yin á kàn lo discretion yín. Ní kán má ṣiṣẹ́ tíjọba ní kán ṣe o, but ẹ má jẹ́ kó jẹ́ àgbẹ̀. Mi ti wà òkè dọ́kítọ̀ ó jẹ́ ti sún ṣé mi ní kú sínú wa láìṣẹ́ náà. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Dókítà, ṣé ẹ ṣúọ̀ pé arábìnrin ti wà òkè dáadáa pé kò sí nǹkan kan tó ń ṣe wọ́n mọ́ ní àgọ́ ara wọn? Dókítà, oyin sì ń kọ́ mi díẹ̀ díẹ̀ o. Ara mi ò sì le dáadáa o. Ẹ wò pé gbogbo ẹ̀ náà ò dára yín jọkàn, gradual process ni. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé gbogbo test tá a ṣe mo wà satisfied. So ìgbà wo mo fẹ́ bọ́ nínú ebi lọ́wọ́? Mama. Every time the mama spoke to me, baby, tó bá fi yàgò kí n jẹ́ kó jẹ díẹ̀ tó bá ṣe díẹ̀. Wọ́n máa sọ pé mò ń jáde ńlé ńsìn, mo lọ sọ́dọ̀ fiancé mi. Wọ́n máa sọ pé ṣé kò tí tó time kí fiancé mi wá sílé ni. Ká tiẹ̀ wá sọ pé mọ́mì ti mọ̀ yẹn sìn, dádì ò tí mọ̀ yẹn. Every time mo máa sọ pé mò ń bọ̀ lọ́dọ̀ ẹ̀, ó dé jẹ́ ká lọ lékìn tiẹ̀ kí dádì tiẹ̀ mí tẹ̀ for once now. Desiree, ó dàbí pé o get me right because gbogbo nǹkan tá à ń sọ yìí náà same thing náà ló ṣe ń sọ bóyá kí n tún explain ara mi lọ́nà báyìí. Desiree, I'm not fine. Mo lówó lọ́wọ́. Gbogbo nǹkan tá à ń ṣe ń bí náà ọlá Ọlọ́run la fi mí. So you want me to go and see your dad now? Kí wọ́n sọ fún wọn pé okay o jọ irúṣẹ́ wo ló ń ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kálọ́lọ́. Mi níṣẹ́ lọ́wọ́ náà. Kàn fún mi time díẹ̀ tí bá ti wá get ara mi tó bá ti wá then we can go. Mo má jẹ́ kó jẹ́ ẹ̀sìn please. Time díẹ̀ náà ló máa sọ every time. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀, ó easy. O ò níṣẹ́ lọ́wọ́, kò sí nǹkan tó kò sí big deal ńbẹ̀. Tí bá ti mú ẹ dọ́dọ̀ dáàdì, tí bá dẹ̀ sọ pé what do you do for a living now? Wọ́n dẹ̀ sọ fún wọn pé you are a graduate pé o ṣe ń wáṣẹ́. Ní ó dẹ̀ máa bẹ̀ wá ṣe ó easy now. Dáàdì máa understand now. Baby bọ́ sọ gbogbo ilé ìfẹ́ mi náà. Ìgbà tó jẹ́ pé ìwọ náà sọ reason tó ṣe fẹ́ tẹ̀lé mi lọ sílé látọjọ́ ẹ̀. Ó yẹ kó ti mọ reason ìgbà tó sọ eléyìí sí then we're good to go. Really? Yes. Oh, I can't wait to be your wife. Oh, my wife already. I love you. I love you too, baby. Yeah, so ìgbà wo la fẹ́ lọ? Tó bá ti sọ pé ó ti yá báyìí lè jọ ọmọ kàn délé lálẹ́ máa lọ sọ fún wọn pé jọ́wọ́ ní ká wà ní bóyá ọ̀la àbí ẹni sìn àbí weekend àbí ẹni wà. Okay. Ìgbà bíi kì í sọ́dà bíi pé àmọ́ mo báwo la ṣe fẹ́ lọ nìyẹn dẹ́n tá bá ti fẹ́ lọ ọ̀rẹ́ ẹ̀ wo ni nǹkan tí wọ́n rí bíi pé o máa mú dání àbí. Desiree. Sorry, 1 minute ago. Are you okay? Yes, I'm fine. You are not fine. Okay, à ń sọ nǹkan tó important lọ́wọ́ ń bí sìn lẹ́nu tí wọ́n mú fóònù tí ń chat ọ̀rọ̀ láì balance náà. Ó ní láti
bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ó wà important ẹni wà important gan mo ní láti bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ fún mi 1 minute. Are you telling me pé ẹni tó ń bá chat yẹn important ju nǹkan tá à ń sọ yìí lọ? Kí ló dé ò pariwo tí ń pariwo náà kí ló dé ò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ mi láti ẹ̀kọ́ ṣé mo sọ pé ẹgbẹ́ ni ẹwà important ju ẹ lọ ni wà á dẹ̀ ti tún 1 minute ó máa tó pé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó ń wẹ̀ ó dẹ̀ ń pariwo ó dẹ̀ ránjú mọ́yàn. Ṣé o mọ̀ pé problem tí mo ní pẹ̀lú ẹ̀ náà nílẹ̀ tó bá ti mú fóònù sí òkè mọ nǹkan tó kàn mọ́ ó sọ̀rọ̀ láìpẹ́ à ń tàn bá ṣe fẹ́ gbígbé ayé wa òun mú fóònù ń báyọ̀ jà ṣé tó ń bá chat yẹn sìn olóyìn important nǹkan tá à ń sọ̀rọ̀ ni àbí kí nǹkan tó ń tẹ̀lé. Kí ló ṣẹlẹ̀ kí ló pariwo? Wọ́n máa dá mi lóhùn. Ẹ má dá lóhùn. Wọ́n á fẹ́ lọ gẹ̀ẹ́tì nǹkan ni wọ́n á sọ fún mi pé ok Shoprite lèmi ti fẹ́ ka gẹ̀ẹ́tì bọ̀tà fẹ́ gẹ̀ẹ́tì wọ́n á sọ fún mi pé no àdídé lòun fẹ́ lèmi dẹ́nu no azọ́kọ̀ ìyàwó no Shoprite la máa lọ tọ̀dọ̀ mi yẹn ló máa ṣe. Ṣóbìnrin kan ni mí ni ó dẹ̀ rí. Imagine no má sọ fún mi wípé a fẹ́ ṣe shopping àrà nǹkan òun ló fa gbogbo argument yìí báyìí. Of course ìfẹ́ yìí máa lágbára o Romeo plus Juliet wálẹ̀. Ọlọ́run àbá yín ṣe anyways tó bá dẹ̀ wù ẹni lọ sọ́dọ̀ ìyá Sulaimon bẹ́ẹ̀ instead of the mama stress ara yín lọ Shoprite lọ àkídé. Okay no problem ẹ ṣáà take ara ẹ má fi ariwo disturb yìí mọ́ ṣe ti gbọ́. Bálẹ̀ alright no problem nothing to do ṣe ṣe wa okay. This is a do that phone. Drop that phone now. Wọ́n tọ́jú ní dáadáa ṣá. Àwọn doctors ń try gan. Àwọn try. Àmọ́ ọkùnrin rẹ̀ mi díẹ̀ ni. Ọkùnrin rẹ̀ mi díẹ̀. Ìpìlẹ̀ ara yín máa yá pátápátá. Ẹ sì lè jẹun. Ìpìlẹ̀ ló máa fọ́ọ̀sì ara yín náà ni. Pẹ̀lú. Gbogbo àyàwó rẹ̀ ń dùn. Màmí. Ti ẹ̀mí ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́. Sí pẹ̀lú. Kò ń ṣe pé ó lè mo kàn máa ń wò bí àgbàlagbà tẹ̀ wà láàrin wa wọ́n máa ní ká ṣiṣẹ́ táwọn bọ́dà yẹn tó bá ń tì wá wọ́n á tẹ̀yìn náà wọ́n á sọ̀rọ̀ sí yín anyhow ó máa ń jẹ́ ọ̀gbẹ́ ọ̀pọ̀ fún mi nǹkan tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín àbí bí mo tiẹ̀ ṣe lè gbé kalẹ̀ rárá. Ọ̀rọ̀ òkè wo ká fọ̀bẹ̀ gbọ́. Ọ̀rọ̀ èmi pẹ̀lú ẹ̀ ti kọjá kó máa fọwọ́ bẹnu kó tó bá mi sọ̀rọ̀. Má dá ẹ lóhùn. Màmí, kí ni ó gbé yín dé ibi báyìí gangan àbí ṣé ẹ pààyàn ni? Síbi pààyàn ṣá. Pàkúté tó mẹ́sìsì. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ díẹ̀ ni. Ọmọ mi. Sú mi pátápátá o. Gbogbo ẹ̀ sú mi gan ni o. Màámi, ẹ mọ gbogbo ìgbìyànjú mi lórí visa lottery tí mo ẹ̀ṣẹ̀ gbà. Mo dẹ̀ gba visa lottery yẹn láti ìgbà tí mo ti gbà. Kò sí ìgbésẹ̀ kankan tẹ́ ẹ rí gbé lórí bí mo ṣe máa fìlú ilẹ̀. Ó sú mi pátápátá gangan ni o. Ẹ ti jókòó tẹ́tẹ́rẹ́ jù náà. Kọ́ládé, sùúrù ni mo fẹ́ kájọ fi ṣe ọ̀rọ̀ yìí. Àwọn àgbà bọ̀ wọ́n ní ká lè jú kókó mọ́ máa àbúrò ẹni kò ní kó bẹ̀rù ẹni bẹ́ẹ̀ sì ni kò ní kó nífẹ̀ẹ́ ni. Ìgbàgbọ́ mi gbààwé lòun ò dàtọ́ mi. Ta ló fẹ́ ṣẹlẹ́rìí ọ̀nà fún mi? Kọ́ládé. Ẹ wo gbogbo ìgbàgbọ́ gbogbo ajẹ́rìí gbogbo àbúrò ìyá ẹni yẹn kó kàn èmi o. A ní ká wá nǹkan kan ṣe kí mi náà gbégbèsè kí n kúrò. Àbí ṣé ẹ fẹ́ kí n kúrò ní ìlú yìí ni àbí kí n fayé lẹ̀? Lágbára Ọlọ́run ò ní fayé sílẹ̀ o. Kọ́ládé kò sì máa wò ó. Adìyẹ mi ń làágùn. Ìyẹ́ tó wà lára rẹ̀ ní òjò kọ́ máa ráyé ó mọ̀. Mi ò jókòó tẹ́tẹ́rẹ́ Kọ́ládé. Adìyẹ ń làágùn. Èmi ò ráàgùn kankan o. Èmi ò mọ kí ni kankan tẹ́ ti ń ṣe o. Ẹ gbégbèsè ká kúrò ń lu yìí.
Kọ́ládé tó bá wá rí bẹ́ẹ̀ ni mo wá promise ẹ ní mọ́mẹ́ǹtì yìí níbi tọ́rọ̀ dé dúró yìí nǹkan tó bá máa ná mi ni kó ná mi lórí ọ̀rọ̀ ayé ẹ gbọ́dọ̀ sórí ọ gbọ́dọ̀ lọ sí lóyìnbó yìí. bẹ́tà kódà tó bá la tẹ̀mí mi lọ mo rẹ́ni láti fi sílẹ̀. bẹ́tà ẹ ti gbé gbèsè ẹ ti wá nǹkan ṣe àmà kúrò ń bí. ó ti wá dáa báyìí àyà mi ti bẹ́ẹ̀lẹ̀ ó ti bẹ́ séré. kó bẹ́ séré gidi ìdúró sí ìjókòó sí. kó má sí ìjókòó rárá gbogbo tẹ bá máa ṣe gbogbo ọ̀nà tẹ bá máa gbà ó yá èní ni ẹ máa rí gbogbo ẹgbàá bí. mò ń jáde lọ báyìí ìdúró sí ìbẹ̀rù sí fẹ́ tó gbódó mi. tẹ bá ti dé gbogbo ẹ ti níyànjú. lágbára náà ó dáa ó dáa. gba gbogbo ẹ léni ni o. Màámi, àwọn owó yìí pọ̀, mo lẹ ti ń ra àwọn owó tẹ̀ ń kó fún mi wọ̀nyí. Kọ́ládé, ó ò ṣe fìyẹn sílẹ̀ náà. Àmọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀, òun ló fẹ́ díẹ̀ gbọ́. Ṣé o rí owó tí mo kó fún ẹ ní last week yẹn? Ilẹ̀ mi tó wà ní Olúńlọ́yọ̀ tí mo ra gbá yẹn tí mo sọ fún ẹ, ó ní mo lọ padà ta ó. Mo mọ̀ pé tó bá ṣoríire. Nǹkan tó jù yẹn ló wá ṣe fún mi. Ṣé o wá rí owó tí mo kó fún ẹ ní ìjẹta? Owó àjọ ni o. Àjọ tí mo sọ fún ẹ pé mò ń dáńgbà yẹn. Owó yẹn ni mo gbà tí mo wá kó fún yẹn máa kúkú san lágbára Ọlọ́run. Ṣé o wá rí owó eléyìí tó wà lọ́wọ́ ẹ̀? Gbogbo ọjà tó wà nínú ṣọ́ọ̀bù yẹn pátá ni mo ti ta. Mi ò ní nǹkan kan lórí igbá má báyìí. Ó ní mo kó fún yẹn. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run Ẹlẹ́dàá yẹn náà pèsè fún mi. Wàá gbọ́ o, mọ mẹ́ni tó ń ṣe o. Kọ́ládé, mo fẹ́ fi proud fún àwọn ẹbí bàbá ẹ̀ ni o. Tó bá gbọ́ nǹkan tí wọ́n sọ fún mi, etí mi ti kún. Wọ́n ní wọn ọmọ àlè ní ẹ, kò sí nǹkan tó máa dà, kò sí nǹkan tó máa ṣe, àwọn ibi tó máa bá já, kò sí nǹkan tí wọ́n sọ o. Láwọn tiẹ̀ ti dàgbò wá láì sí mi láyà kí n máa bá yí, kò sí nǹkan tó kà wọ́n kíní kan mọ́, kò sí wàhálà. Mo wá fẹ́ kó dójú tì wọ́n, kó o ṣoríire wálé kí wọ́n padà wá gba owó lọ́wọ́ ẹ̀, wà á dẹ̀ ṣoríire lágbára Ọlọ́run. Lágbára lọ́wọ́ Ẹlẹ́dàá mi, wọn à ní gbòkú ẹ̀ wá sílé, wà á ṣoríire lágbára Ọlọ́run. So má kẹgbẹ́kẹgbẹ́ o. Nǹkan tó bá lọ sílùú òyìnbó ni kó gbájúmọ́ o. Ó dẹ̀ máa ṣoríire bọ̀ ní lágbára lọ́wọ́ Ẹlẹ́dàá mi o. Mo fi Ọlọ́run ọba láàánú bẹ̀. Mo fi ọyàn tó mu nígbàyà mi mo fi bẹ̀ ẹ́ o. Dákun mo fi kúnlẹ̀ àbí àmà bẹ̀. Nǹkan tó bá lọ sọ̀ ni kó gbájúmọ́. Kò mọ ọmọ ẹni tó ń ṣe. Sórí balance díẹ̀ tó kù yẹn. Fún mi ní èní sí ọ̀la, ó pẹ́ jù ọ̀túnla. Màá bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì. Ẹ tún bá mi wá kún. Màá bẹ́ẹ̀ wá, tó ti yẹ ẹ́ sìn. Ẹ ṣé gan ni mà, ẹ ṣé mà. Gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe fún mi ló ń jọ mi lójú. Ó ń wú mi lórí dáadáa. Tí mi bá ṣe nítorí ọmọ tó rí ta mo fẹ́ sùn. Àwọn owó yín lórí mi, á fún náà o. Àmín náà. Ọkọ mi ò kiri sí ọmọ Wòyíra. Wòyíra kọ́ mọ́ bàa rẹ̀ ń kẹ́rù. Ẹ ṣé gan ni mà. Ẹrú kẹ́rù abilala lẹ́nu. Á dáa fún ẹ. Lójú àwọn ẹbí bàbá ẹ wọ́n sì padà bọ̀ wá gbowó lọ́wọ́ ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Wọ́n wá báyìí kó jọ wọ́n lójú. Abiyamọ gbọ́, abiyamọ, 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 ọmọ. Wà ní wọ́n ti ṣé wà rọ́nà gbogbo àná. Kó o ní tẹ́wọ́ ilẹ̀ mọ́lẹ̀ wá sórí rẹ̀. Kó mọ̀ wọn bá ara ẹ̀ o. Bàdà Kọ́ládé! Ẹ̀nà lórí ìgbẹ́ kúrì! Máa gbá arúgbó jọ ní. Ẹ̀jẹ̀ ti mọ yìí mọ́. Kí ló ṣe? Gbàbẹ́ rárá. Kí ló ṣe ẹ́? Lọ bó kí máa lọ. Kọ́ládé máa lọ. Kí máa. Ọlọ! Kọ́ládé! Gbàbẹ́! Bàbá àdúgbò ẹgbà mi o! Ìyá àdúgbò rẹ̀! Ìyá àdúgbò ẹ̀ kò yé mi! Àwọn fẹ́ wọlé lẹ́yìn ẹ̀mí ẹ̀mí ní ìdílé ẹ̀rọ pẹ̀lú. Ogun lálẹ́ kọ́ lẹ́sẹ̀! Bàbá! Ìyẹn ni wípé ìyá ọmọ lẹ̀ ń jẹ. Èmi rèé, ayé mi rèé lóde, èmi ọmọ onílé ọlọ́nà ni ọmọ kékeré kan fẹ́ gbá fún ló jẹ láì ṣe wèrè. Ọ̀nà mi níyẹn táwọn gbọ́rọ̀ ló rọ mí.
ẹ má sunkún mọ́, ẹ má sunkún mọ́. Ìran mi ò ṣàwárí ìjọba nílé ayé ìdèbí nílé ayé. Ẹ̀pẹ̀lẹ́ màmí, ẹ má sunkún mọ́, abiyamọ tó tọ́ ni lágbára Ọlọ́run ẹ̀dẹ̀ jèrè ọmọ. Ibi tọ́mọ yín wà, ó máa kórè òkú wálé lágbára Ọlọ́run. Ẹ̀dẹ̀ máa jèrè wọn lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run tó bá máa fi dé, ẹ máa ti bọ́ kúrò nínú ìfẹ́. Ẹ má sunkún mọ́ ìjọ. Ṣé náà dá o? Ìran mi ò ṣàwárí láyé. Abiyamọ lọ pátá, abiyamọ lórísun ọmọ. Abiyamọ, abiyamọ. Lọ́lọ́dé wọ́n sọ fún ẹ kó má máa wò kí ní ìmọ̀ ò lè gbé sáfíríkà Magic Yorùbá lálẹ́ ìní. Listen. Are you alright? Yeah, I'm fine. I'm okay. Desiree. 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 Desiree now. I'm coming home. Okay. Oh my God. I'm sorry. I'm so sorry. I'm so sorry. Oh my God. Oh my God. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé o gba fóònù yẹn lọ́wọ́ mi ni àbó jàgbá bó kàn gbà? Are you okay? Because mi mọ nǹkan tó ń ṣe yẹ tó jẹ́ pé tó bá ti mú fóònù o kì í mọ nǹkan tó kàn mọ́ kàn máa wà kárí ìdíwé òtẹ́ ní rántí bóyá nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́mọ jẹ́ kó lè máa rọ̀ wọ́n á fi pa ẹ́ mọ́bi tó bá wà o ní mọ nǹkan tó ń ṣe o máa tẹ fóònù ọmọ rẹ́rìn bí arìndè ká ló bá sọ̀rọ̀ lórí fóònù. Ó já fóònù yẹn gbà lọ́wọ́ mi ni. Imagine o tiẹ̀ mọ bí mo ṣe gba fóònù lọ́wọ́ ẹ̀ gan ó ṣe ń béèrè pé àhókè o ṣe o já fóònù yẹn gbà lọ́wọ́ mi ni báwo ló ṣe gba fóònù lọ́wọ́ mi. Fóònù mi ló mú dání báyìí ṣé mo ń tọ́ta fóònù yẹn wọ́n bó ṣe mú fóònù dání wọ́n mọ ẹni tó ń tà á ó tẹ̀lé mọ ẹni tó ń tà àgbà tó tẹ̀ ní irú ẹ̀ ó wá mú fóònù mi dání báyìí dúró náà kí ló dé tó ń sọ mi ni kí ló dé tó ń sọ mi ó dẹ̀ ń mọ́nítọ̀ mi tí máa ń tà tí máa ń báyọ̀ sọ̀rọ̀ wàá máa wò pé ta ló bá sọ̀rọ̀ kí ló dé sọ̀rọ̀ ẹ̀ sí mi ni kí ló dé tó ń sọ mi náà. Desiree ìyàwó mi ni ẹ so mo lẹ́tọ̀ọ́ láti máa mọ́nítọ̀ ẹ̀ ọ̀dọ̀ mi ló wà náà ó dẹ̀ máa tẹ fóònù tó bá ti wà lọ́dọ̀ mi ò fẹ́ lé. ìyàwó ẹ má pè mí níyàwó ẹ mọ́ ṣé o ti wá tọrọ mi ni ṣé o ti fún àwọn pop sí mi àti mom sí mi ní dáwì tó fi fẹ́ mi fún ẹni kí ló tó ń pariwo ìyàwó mi ṣé o ti fẹ́ mi ni wo fi mí lẹ̀ o má ti stop mi mọ́ kí ló dé ó dẹ̀ máa gbé fóònù mi náà. Desiree ṣé torí ẹ̀ ló ṣe ń sọ fún mi pé ṣé mi mọ iye tó ń ta fún mi. ẹ ṣe mọ iye tó ń ta o mọ iye tó ń ta tó o lè mọ iye tó ń ta tó mo mọ iye mo mọ fóònù tó ń lò. ò ń sì règùn torí pé wọ́n ló ń fún mi lówó. whatever. ẹ̀yin kí ló ń ṣe ń bí gbà yẹn. No, I'm just asking you kí ló ń ṣe bí gbà tó mọ̀ wípé o ṣe ìyàwó mi o kí ni nǹkan tó ń ṣe nulẹ̀ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ló ṣe fẹ́ gba fóònù ẹ̀ fi ilé yìí sílẹ̀ má dẹ̀ dénú ilé yìí mọ́. fáìn mi ò ṣe mọ́ tẹ́lẹ̀ mo kàn try láti manage bóyá hope sì lè wà lọ́la mo dẹ̀ ṣe ń wo ìkòsí hope mi ò ṣe mọ́ kọ́níkálùkù máa lọ ń lu ẹ̀ wo tó wọlé ìbá ti tán kó o tètè kẹ́rù ò tó mọ̀ kó lè rówó san anyway wọn gbogbo nǹkan tí mo rà síbí ìbàdàn níbi bóyá màá wá kó àbí mi ní kó mi mọ̀ ó ti pẹ̀lú etí mi ò ní bá ṣe wà because mo mọ̀ pé mi ò lè take mọ́ ó ti sú mi lè máa manage mọ́ wọ́n máa fowó ṣe máa fara ṣe still náà ó pò sí kí ló dé sọ́run ẹ̀ sí mi ni. alára kàrí. I know you are joking. Desiree máa bọ̀ padà o. Desiree. 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 Àtòkè àtilẹ̀ àtẹ̀rọ̀kọ tó ní o ládàá ẹ̀bá àtẹ̀wé àtẹ̀gbò àtòní táwọn mú o ládàá ẹ̀bá àdélé ayé tán lọ́mọ ara ẹ̀ sọ èdè ládàá ẹ̀bá àdélé ayé tán nílé ayé tán. Wọ́n máa ṣiṣẹ́ kó tó kó fẹ́ làjá tó o bá ṣiṣẹ́ ẹlẹ́wọ̀n tí o ṣiṣẹ́ bí ló máa kú. Oríṣiríṣi ara ló máa ń ṣẹlẹ̀ ní ọgbà yìí o ara mẹ́rin máa rí rí
mo rí orí ológbò látẹ ẹ wo ya yín bó ṣe fẹ̀yìn tàgbà ó ṣe dúró wèrè tí wọ́n rún ó ṣe dúró kó jẹ́ kó dájọ́ ọkú fún ẹ. kí ni abẹ́wọ́ wèrè ni dídé èwo ló rún wèrè wọ́n ní ẹ wá ṣiṣẹ́ rẹ̀ ń sùn bí ẹni tí kìíní ẹ dìde ká lọ ṣiṣẹ́ jọ. wèrè ṣe yìí kí ni problem yìí gan. tí bá gbọ́n àwọn àfikún àwọn ọmọ wèrè kí ló ń ṣẹlẹ̀ ẹgbẹ́ yẹn olórí burúkú ni ṣẹlẹ̀ ṣe yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ ń bí. nígbà tó ń pín oko fún yàrá ìyá yín ẹlẹ́wọ̀n ó sùn síbí kò ṣiṣẹ́ wọ́n jẹ́ sọ fún pé kó dìde kó lọ iṣẹ́ ṣé nǹkan tí mo sọ ṣé ọ̀rọ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ ni iṣẹ́ tí ìjọba ṣàbùn mi ṣáà ni mo ṣe yìí. sórí yín burú ni ṣáyé yín fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀ ṣé mi ò ti sọ fún yín tẹ́lẹ̀ pé iṣẹ́ tẹ pín fún màmí mo ti bá wọn ro ogbó kan èmi náà dẹ̀ ti ro tọ̀dọ̀ mi kí ló tẹ́ dá yọ níyàlá mọ́ ẹ̀ níyàlé ni. mo níyà ọmọ yá mi ò ṣe lẹ́wọ̀n kò dẹ̀ ní dẹ́wọ̀n láìláì wá bí ẹ mú òyìnbó kí ló tó ń da ogbó ẹ papọ̀ ìyá ẹ ṣẹ̀wọ̀n lọ́tọ̀ ni ìwọ náà dẹ̀ ṣẹ̀wọ̀n lọ́tọ̀ tó lóyún. ó dà pẹ́ fẹ́ ṣé wọ́n fi ṣe yín ni wọ́n fi ṣe yín ẹni tó ti náwó àtẹni tí ò ní àlọ́ owó bí kò ṣe pé olúwa ti kọ́ lé òṣìṣẹ́ ṣe lásán ni ohun àtikọ́ náà àti àdáyébá àdáyébá ohun tí àdáyébá àdáyébá. ṣé wàá okay? Welcome to my father's house. You mean your father's house? Yes. Yeah? It's okay. Try no. How do you try? But tó bá jẹ́ mi ni o. As in tó bá jẹ́ mi ni. Okay. Maybe apartment kọ́ lélẹ̀. Yes. And this is another one. Tó bá jẹ́ mi ni irú eléyìí sìn duplex ni màá ṣe. I mean ṣe ní bungalow báyìí. No. Really? Yes now. Nígbà tí irú eléyìí ti lè wá ń bí ó yẹ ọ̀gá ẹ̀tẹ̀ ọmọ kó máa ń ní ọmọ fantasy máa wà nù ẹ̀ ọ̀gá ẹ̀tẹ̀ ó máa make sense ní ọba wọnú sitting room tó mọ̀ èyí máa lọ sókè fún bedroom ọ̀gá ẹ̀tẹ̀ ń sìn irú eléyìí náà ń sìn kò yẹ irú eléyìí ń sìn kàn lè jẹ́ garden ló máa wà ń bẹ́ẹ̀ tá a kàn jókòó má bínú dáàdi yín waste ilẹ̀ gan o á waste ilẹ̀ náà. Anyway, taste dad mi ni. Taste it wọn yẹn. Yes. Well, kò sí wàhálà but tí ẹ bá jẹ́ mi ni tó bá jẹ́ mi ni tí mo ríro lẹ̀ báyìí ó mọ̀ wá ti agara gan tá làwọn náà. That's our security guide. Èmi ni security tó wá ń du gbogbo no compound yìí. Are you serious? You mean your gatekeeper? Yes. Oh. Èmi security gbogbo no lẹ́yìn tí mo mójútó. Ṣé security irú àwọn wo lélẹ̀ ṣé OPC ni wọ́n ní? Rárá o, professional one. Professional nìyí. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe OPC. Wọ́n ṣe wá wọrú aṣọ báyìí wọ́n lédè mi ni. Irọ́ o, ṣé èdè tí bá sọ sí wa náà la máa fi dá padà kò sí èdè tí mi ò gbọ́. No. Èyí tẹ́ ń sọ yìí worst. Àǹtí Tẹ́mi. Wọ́n pẹ́ ká sàn. Irọ́ inú ara wa náà ni inú ara wa ni. Maid wọ lélẹ̀. Tani maid? Yeah. Maid what? Nínú bí olóńdáná fún dádì. Dáná Kí ṣe yín? Ẹni ló dáná. Ẹni ló sóúnjẹ nu lẹ́yìn. Ó mọ oúnjẹ sè. Mi gbọ́. Ó mọ oúnjẹ sè. Ẹ lọ ṣí gate ẹ fún mi. Go and open the gate. Dáàdi wo ni mo dúró de? Ẹni tó dáná fún yín rè. Uncle, kí ló ṣẹlẹ̀? Dáàdi lọ mi o, má worry. Ẹ má worry. No, it's all right. Mo ti gbọ́. Nelson, you want to leave me here? Baby, let's go. Na já kúrò bí now. Já kúrò bí. Irú ẹni ló máa lọ fún mi lómi mu. Nelson. Mo mo jẹ níbi kúndàkúndè.
gbé ní ìṣọ̀lẹ̀ o ìgbéraga máa gbé ní ìṣọ̀lẹ̀ gbé ní ìṣọ̀lẹ̀ o gbé ní ìṣọ̀lẹ̀ o. Mú kí n kórè nítorí pé bí gbogbo èèyàn ṣì mọ̀ táwọn ìjọba wa tó bá ṣẹ̀ṣẹ̀ lórí àlééfà báyìí ọ̀ bóyá wọ́n ń ṣe anniversary wọ́n máa ń grant amnesty fún àwọn inmates and ẹ wà lára wọn oríire ni but my advice to you is this lóòótọ́ gbogbo bí a ṣe ń sọ náà lẹ́ ń sọ pé ẹ̀ mọ̀ ń pa nǹkan tó gbé yín débi but nǹkan tó wà níwájú adájọ́ òun ló dájọ́ lórí ẹ̀ advice tèmi kan máa fún yín rèé tí ẹ bá padà déta gbogbo àwọn ìwà ìṣe or any other thing tó lè mú kí nǹkan tó ṣẹlẹ̀ sí yín or tó lè mú yín padà wá sọ́dọ̀ wa ń bí ẹ jọ̀ọ́ ẹ jìnnà sí ẹ jìnnà sí. Then ọ̀dọ̀ wa ń bí correctional home ni àwọn ẹ̀kọ́ kéékèèké kan tá ti kọ́ yín ẹ gbìyànjú kẹ́ mú lò so that ẹ̀yin fúnra yín ẹ lè wúlò fún ẹbí ẹ wúlò fún ará ẹ wúlò fún ìlú pàápàá jùlọ orílẹ̀-èdè wa so ẹ jọ̀ọ́ òun á arrange bẹ́ẹ̀ ṣe máa gbaṣọ yín ẹ dẹ̀ kí ọwọ́ bọ ìwé tó yẹ kẹ́kọ̀ọ́ ọwọ́ bọ̀ ń bẹ̀ yẹn. Okay. Excuse me, sir. Yes. Ẹ jọ̀ọ́ sá mo fẹ́ kẹ́ fún mi ní àǹfààní ìṣẹ́jú díẹ̀ mo fẹ́ lójú sí àwọn èèyàn mi kí n lọ dágbére fún wọn pàápàá jùlọ èyí tí mo gẹ́gẹ́ bí ọmọ mi. It's okay. It's okay. Lẹ́yìn tí wọ́n bá fún mi ní aṣọ. That's all right because ẹ̀yin náà gbogbo bàtẹ́ fún wa lọ́dọ̀ wa bí kì í ṣe èèyàn burúkú and ẹ̀yin náà mọ̀ wípé òfin ọ̀dọ̀ tí wá ń bí ò fàyè ẹ̀ sílẹ̀ but pẹ̀lú agbára tí èmi ní ń bí I will give you that privilege. Màá arrange bí ẹ ṣe máa débẹ̀ so ẹ lọ́kẹ́lọ́ kí wọ́n bọ̀ wí. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ̀mí ṣiṣẹ́ lágbára Ọlọ́run. ṣé ẹkún tó ń sùn yìí ṣóun ló fẹ́ solve problem ni ó ti tó Simbi mama ẹ kú fẹ́ Simbi dábùú kí ló ń ṣe ẹ látàárọ̀ orí ẹkún náà ló ṣì wà ẹkún tó sún táwọn wọ́dà fi pè mí pé kí n wá orí ẹkún ló ṣì wà látàárọ̀ kí ló sọ pé ó ṣèwọ̀n náà kí lẹ ṣe fún un. ní kankan sọ ó kàn sunkún látàgò múde tí bẹ́ẹ̀bẹ́ẹ̀ kò fẹ́ gbọ́. Simbi ọ̀dà wa kí ló dé kí ni nǹkan tó rí ọ ṣàmọ̀pọ̀ lọ́rọ̀ lèmi àti ẹ ọ yà sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. mo pé ẹ̀yin tí ń lọ sí kò séyàn tí mo máa fojú jọ mọ́. ṣé torí yẹn náà ló ṣe wá ń ké ó dà bẹ́ẹ̀mi náà ṣe ń lọ kò fi bẹ́ẹ̀ hun èmi náà pé kí n fi yín sílẹ̀ báyìí àmọ́ ibi ìṣèbí ta lè mọ́ gbé lọ títí láíláí ṣó wá rí bí mo ṣe wá ń lọ yìí mo fi ẹ́ sọ́kàn jẹ́ kí ọmọ mi tó wà ní travel kò dé tí ó bá ti dé tí n bá fi rí owó gbà ní ọwọ́ ẹ̀ máa gbìyànjú lé ẹ lórí máa lọ sílé babaláwo máa lọ sílé oníláàfà máa lọ sílé oníṣègùn máa lọ sílé pásítọ̀ máa lọ sílé wòlíì nítorí ọ̀rọ̀ ẹ tó ti gbọ́ máa gbìyànjú ìwọ náà ṣe díẹ̀ lọ́rọ̀ mi bíbá yìí ṣe díẹ̀ lọ́rọ̀ mi torí Ọlọ́run pẹ̀lẹ́. ẹlẹ́dàá ìyá yín ayọ̀ yín lágbára. olúwàjú tàbá lọ́lọ́run wọn bá fi gbé wà ga lọ́lọ́run. kó bá ń gbé ẹlẹ́tì ayé tòun tọrun ìwọ ọ̀rẹ́ kan wá kí bá
sórí gbàgbé yóò tẹ́ra rẹ. jọ torí Ọlọ́run tí o mọ̀ pé bó ṣe wà ilé ẹ̀sẹ̀ yìí o ti tẹ́ra rẹ tí ẹni bá ti tara rẹ lọ́pọ̀ èlé yìí ràbọ̀dọ̀ wọn tí ó ní o sọ rẹ dà ìwọ pàpà o tẹ ìwúra rẹ kó wọn kú o bó wọn dà ní kò fẹ́ mi o ìwọ ń gbéraga. n kò ro tàwọn ara rẹ n kò wo ti bó ṣe rí n kò wo ti bọ́lọ́ ń ṣe dá ẹ mo mọ̀ yanra mi láàyò láti fẹ́ ìwọ ń gbéraga tí o rí pé bá rẹ dé n lọ kọ́ ọmọ ọ̀gá ọ̀hún rí ẹ lásán ọ̀hún lè dúró wọ́n rí ẹ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣojo èmi kẹ̀dẹ̀rẹ̀ yìí nífẹ̀ẹ́ ta tọkọ ìyẹn kọ́ òkè o ti gbà o. o gbéraga jọ sẹ́mi rẹ̀ yẹ kó máa gbéraga jọ o mọ̀ kémi pápá yìí ń jẹun rẹ o mọ̀ kémi náà ń rọ́jú ni o rí bí mo ṣe rí sẹ́pẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ mi ṣe rí mo ṣe rí torí pé mo ń jẹun rẹ ni o ti tẹ́ o ti kẹsẹ̀ sí bẹ́ẹ̀ nu bó ṣe wà nínú ilé mi ti lọ. màá wá ṣe bẹ̀bẹ̀ fún ẹ̀hún fún ara mi báyìí ni máa pe ọ̀gá pé ọ̀gá o máa jẹ́ kó mọ̀ pé torí tirẹ̀ ni wọ́n ṣe dúró wà lè mọ̀ pé àdúrà wa lọ́jà kọ́dìkọ̀ lẹ́yìn pé kó ra pèmí jẹ́jẹ́ lémi kan ìwọ kan pé ayé kan dúró mo ti gbà o o ti gbọ́ o o ti gbà o o ti rẹ́dà ti ṣe tèmi o lẹ́yìn yẹn é sọ̀rọ̀. kàkà kémi fẹ́ o máa kú ni o. o dẹ̀ máa kú náà ni. o máa kú náà ni. ó ti tó kẹgbẹ́ lórí burúkú sàn. kí mo rí lára rẹ yìí dọ́kọ̀ fi dé èèyàn kí ló gbé sọ wọn ní obìnrin lè ní o lórí o lókè o nísàlẹ̀ o lẹ́yìn o níwájú jọ̀wọ́n ní òfin jóbìnrin èmi pàpà ó dẹ̀ pé nǹkan ń ṣe mí káyọ̀ pé nǹkan ń ṣe mí ṣé ìwọ ìjóbìnrin láì ṣe pé nǹkan ò ní gbogbo obìnrin dá láàrin ìgboro bíi tán fáyìn. ẹni tó ti náwó àtẹni tí ò ní. àgọ́ka làwọn ẹ̀dẹ̀ bó lè gbé kàkàrà rẹ̀ pé àgọ́ka pé méjì rẹ̀ kúta ní. ẹ bọ́lẹ̀ yìí sí àgọ́ka bẹ́ẹ̀ bá dẹ̀ máa rẹ máa béèrè ọ̀nà àgọ́ka ni ẹ̀ kan gbọ́kàn gbé kiri látàárọ̀ ẹ̀ ń pa àgọ́ka ẹ bọ́lẹ̀ fún mi lówó tèmi ẹ jẹ́ kí n máa lọ. àgọ́ka ni ẹ máa lọ jàre kó òfin jàre ẹ jẹ́ kí àgọ́ka dẹ̀ tó lórí àgọ́ka mi kí ni kí n ṣe fún ẹ jọ ẹ fún mi lówó tèmi ẹ jẹ́ kí n máa lọ jàre àgọ́ka náà nìyà ẹ̀ dàgọ́ka mọ̀ ń yóò lẹ ti délé gbẹ̀yìn ẹ fún mi lówó tèmi ẹ jẹ́ kí n máa lọ. Àgọ́ ọ̀ka mo lọ kò sí bíríìjì ẹlẹ́sẹ̀ lágọ̀ ọ̀ka ìgbà tí máa fi kúrò. ẹ dákun àgọ́ ọ̀ka ni mo lọ. àgọ́ ọ̀ka náà lẹ wá rí. Bàbá níta sí ìwé mi débi tí mò ń lọ ní àgọ́ ọ̀ka gbẹgbẹ ni. àgọ́ ọ̀ka níbi tẹ́ wá rí. àgọ́ ọ̀ka tó mi sọ nípa rẹ̀ kò sí bíríìjì ẹlẹ́sẹ̀ ń bẹ̀. sílẹ̀ gómìnà wa ló ṣe ó ṣe gbogbo ẹbí tí ó balance. ọ̀dà agboolé akẹ́jẹ̀ kan lágọ̀ ọ̀ka. ẹ dákun ojú ìlú. akẹ́jẹ̀ náà lẹ wá rí. ṣé bẹ́ẹ̀ kọ́ ni ilé ìbàlá wà ní. ilé ìbàlá ló ń wò. ó ti wó. sẹ́rí agboolé akẹ́jẹ̀ tẹ̀lé ẹ̀rọ jọ òun ní dàrúdà. ẹ dákun àwọn tó ń gbé bẹ̀ kọ́. àwọn èèyàn tájọ́ ń gbélé. wọ́n ti wọ́ gbogbo ẹrù ní mọ́lé. gbogbo àwọn tájọ́ ń gbélé kó kó tí wọ́n fẹ́ rẹ̀ ìjọba àwọn báyọ̀ lọ. a máa ṣe nǹkan. ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run? ibo ni mo fẹ́ gbà lọ? Abiyamọ lórí sùn ọmọ. Abiyamọ. Abiyamọ. Kú ọ̀rọ̀ ọmọ. Abiyamọ. Abiyamọ. Ṣorí, mo ní nǹkan kan. Anything tóbìnrin bá ṣe lọ́dọ̀ tèmi, believe me ni wípé eléyìí tó bá ti ṣe right ń bẹ mistake ni. Why tó fi jẹ́ pé nǹkan tí èèyàn lè bá obìnrin wí fún wípé kí ló dé tó fi ṣe irú nǹkan báyìí o ti ṣe má ṣe mọ́ o kéèyàn dẹ̀ rí pé everything ti tó bá dẹ̀ ti gbọ́. Sorry bro, nǹkan tó ń sọ yé mi bó ló ń drive lọ gangan I don't understand. Kí ló tó ń parabulate? Kí ló fẹ́ sọ gangan? Just go straight to the point. Listen to me. This is all about Desiree. Why can't you talk to her? Why can't you persuade her? Why do you feel pé ìjà kọ́mọ náà dẹ̀ máa lọ òun náà ni solution?
ó mọ nǹkan tó mọ̀ yìí ń ṣe fún wa nínú ilé. Ó mọ nǹkan tó ń fi sórí tébù wa. So why did you judge her? Is that why you want me to go and beg her? I can never do that. No, it's not possible. No. Mi lè ṣe. Kò possible now. Èmi là ń sọ̀rọ̀ nípa èyí now. O ti understand? Gbogbo nǹkan yòówù kò máa ṣe. No, mi ní ìdẹ̀ mọ́. Mi ní ìdẹ̀ mọ́. Ọkùnrin ni mi na I have to work. Jẹ́ kí n ṣiṣẹ́. Jẹ́ kí èmi náà ṣiṣẹ́ kí n make owó. Bóyá torí pé ó ń fún mi lówó, òun ni ò jẹ́ kó rí mi pé. O ti understand? Orí dẹ̀ ni mi ò kì í ṣe ìrù. So mi lè máa expect kóbìnrin kankan máa bọ́ mi. Mo fẹ́ bọ́ obìnrin ni, obìnrin kọ́ ló máa bọ́ mi. Ọ̀rọ̀ tó mọ̀ yẹn sọ pọ̀ ju nǹkan tó ń rò lọ. No, mi lè bẹ̀. Kò possible náà. Oh, lè bẹ̀? Yeah. Yes. Listen to me. Tó bá jẹ́ pé view tọ̀dọ̀ ti ẹ nìyẹn, okay, accept it. Ṣé rí nǹkan tí mo rí ń sìn ní wípé ó dàbí wípé o ní fixed deposit account kan tó ṣì ń gùn ẹ̀ tó ṣì feel pé bóyá owó tó wà ń bẹ̀ pọ̀ gan. Because tí bàbá landlord yẹn tó bá fi lè wá sínú ilé yìí tí ó bá wá pariwo ṣùgbọ́n pariwo ni mo yé tìjì tí bàbá yẹn bá fi wá pariwo ọmọ I'm not going to take it lightly with you. Olè ló máa ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. Because tó bá kí ń ṣolè ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ìyàwó mi ni kò ń ṣe ìyàwó ẹ̀. No wọ́n tó ṣe wọ́n fẹ́ kémi lọ bẹ̀. No kí ló ṣapá wa méjèèjì tá lè ṣiṣẹ́ 2 months ló ṣì kù. So láàrin 2 months a lè rówó tá a fẹ́ fi sanwó lé a lè ṣiṣẹ́ tó bá wọ́ọ̀sì tán jẹ́ ká lọ ṣe kọ̀dọ́tọ̀. No tá a bá lè ṣe kọ̀dọ́tọ̀ mọ̀ ọkùnrin làwọn tó ń ṣe bricklayer jẹ́ ká lọ ṣe bọ́ gbogbo tó wà lára ẹ̀ dànù jẹ́ ká bọ́ sódò ká bẹ̀rẹ̀ sí ní ìlú ẹ̀pẹ̀. No jẹ́ ká lọ bẹ̀rẹ̀ láti nìkan gbogbo nǹkan tó wà lọ́nà ẹ̀kọ́ ló bọ́ sọ́nù àwọn èèyàn làwọn tó ń ṣe bricklayer náà. Yes. Mi dẹ̀ débí sí nígbà tó pè mí tí mo wá síbi kí ló mú ẹ tó tún fi ń pe Kúnlé dání Kúnlé ò sí ní level mi náà ìwọ gọ́gọ́ tó pè mí mo fẹ́ manage ẹ̀ ni mo manage ẹ̀ lọ́wọ́ ẹ̀ láti bẹ̀ jókòó papọ̀ ni o tún wá lọ ń pè yàn dání no èmi ò lè jókòó pẹ̀lú ọbọ ẹ̀ mi lè jókòó pẹ̀lú ẹ̀ no. so n sìn torí Kúnlé ni oṣù àbínú lọ́sìn ó wà pé gbogbo ọ̀tá ọ̀rẹ́ ni wá ní ọjọ́ bẹ̀rẹ̀ nínú àwọn máa tó pé bá Kúnlé wà wà kètò ẹmọ́ sìn kó ní pé bóyá àwọn ìbára jókòó màbí ìwọ̀n bá wa ṣe mọ́ àbí àwọn àjókòó sí ìwọ̀n bínú tó máa lọ pé àwọn. Hello o lè advice mi o level tí mo wà o lè advice mi o lè kọ́ mi láyé gbé náà kò possible má kọ́ mi láyé gbé mo mọ nǹkan tí mo fẹ́ ṣe mo mọ level mi mo mọ àwọn tájọ wà ń bẹ́ẹ̀ sìn mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe kò yẹ ń sìn mo ní kò sí ní level mi mọ́ ìwọ ọgọ́ mo manage ẹ ni o lè fẹ́ máa kọ́ mi ní nǹkan tí màá ṣe ìyẹn ò ń ṣe problem bóyá kó padà sọ́dọ̀ ẹ̀ táwọn kò dẹ̀ lè padà sọ́dọ̀ ẹ̀ o lè tẹ̀lé mi. so okay omi ni ẹ kó fẹ́ máa lọ́wọ́ padà sínú ilé ẹ mọ́. no o mọ ìwà lórí ìdúró ọmọ fi. ó ṣẹlẹ̀ máa bẹ́ẹ̀ tá a sìn tó lè mi jọ̀ fún bọ̀. Mọ́tòmọ́tò ẹni Ọlọ́run bá bùn kó bùn mi ẹni Ọlọ́run bá bùn kó bùn mi ẹni Ọlọ́run bá bùn kó bùn mi. What is it? Nothing, no problem. Kò sí problem. Are you done? Yeah, I'm true. Yes. Wọlé tiẹ̀, wọlé straight. Wọlé. ṣùgbọ́n sọ pé mọ́mì mi ti kú ni ṣé pé lóòótọ́ lẹni tó kú máa ń jí bá a sọ pé lóòótọ́ mọ́mì mi ò kú. inú wo ni mo rà kó sọ fún Tèmiládé pé ìyá tó bí mi nìyẹn lẹ́yìn ìgbà tí mo ti sọ pé mọ́mì mi ti kú màá sọ pé mọ́mì mi nìyẹn màá downgrade ara mi màá lose level mi àánú kò lè wọ́ no gbogbo gara mi wà ní balance mi. Adélé ayé tán nílé ayé dá wà nílò. Àdá ìwà.
ẹni tó ti náwó àtẹni tí ò ní àlọ́ owó bí kò ṣe pé olúwa ti kọ́lé òṣìṣẹ́ ṣe lásán ni ohun àtikọ́ náà o. ajé tí wọ́n bí. àdáyébá àdáyébá ohun tí àdáyébá àdáyébá àtòkè àtilẹ̀ àtẹ̀rọ̀kọ tó ní o àdáyébá. mo ṣáà ń tà láti fi rántí pé mo gbọ́ fún wọn ní nẹ́ẹ̀sì ṣe kankan fún ẹ. dúdú ọ̀rẹ́ ìwọ náà ti gbọ́. mo ti gbọ́ náà. oh my god in fact o ò lè believe nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú mi nẹ́ẹ̀sì wọ́ mi bàjẹ́ ó wọ́ mi ṣé mo kàn wá lábẹ́ tẹ̀bi tá a ti ṣe fàájì mi pẹ̀lú àwọn pàdí mi ni mo dẹ̀ gbọ́ pé wọ́n ní ọ̀rẹ́ ẹ tó dé láti ilé ìbò òun ló jókòó nẹ́ẹ̀sì kẹ́ ó ti wọlé kí kọ̀ lọ síbẹ̀ kí n dẹ̀ lọ kí ìgbà tí máa fi débẹ̀ tí máa fi kí nẹ́ẹ̀sì in fact ìdọ̀tí yẹn mo tún wọ̀ tún mo wò sí pé kí ló ń ṣẹlẹ̀ èrò wa dájú bò mí in fact nẹ́ẹ̀sì wọ́ mi ojú tì mí. irọ́ ni o. nẹ́ẹ̀sì dọ̀tí mi o ó dọ̀tí mi gan seriously. but sórí èmi ti máa ń sọ fún ẹ ti pẹ́ èmi bẹ́ẹ̀ mi ṣe wáyé èmi ò kó nẹ́ẹ̀sì kankan jẹ o àti pé kí lè máa ń wá lọ́dọ̀ àwọn aráàlú òyìnbó wọ́n ìwà yẹn gbogbo àwọn aráàlú òyìnbó kọ́ ló máa fi dàbí ẹbọ nínú gbogbo kọ́ ló máa fi láàánú lójú ṣe dáadáa fáwọn èèyàn tó bá wà ń lé èmi ò kó nẹ́ẹ̀sì kankan jẹ o kí lọ́lọ́run ṣe fún tọ́lọ́run ò ṣe fún mi ó wà òkè èmi náà wà òkè nǹkan tó tẹ̀ nígàn tẹ̀ tó tẹ̀ ní ó yá má sọ fún ẹ tipẹ́tipẹ́ náà ó dùn mí gan gba tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ò bò mọ́ náà gbogbo àwọn ọ̀rẹ́ wa ló ti mọ̀ náà ṣé wọ́n ò mọ̀ ni. ok ṣẹ̀ṣẹ̀ ni pé mo wà ń bì kan wọ́n tẹ̀ sọ fún mi ọ̀rẹ́ mi ò dé o tèmi àti òdèjà tó fi lọ ta máa ń sọ mo kàn gbọ́ pé ó dé kí n dẹ̀ lọ kí n bẹ̀ in fact so the worst part of it ni pé nẹ́ẹ̀sì láti máa jẹ́ kí ó jẹ́ kó yí àwọn èèyàn tó wà ń bẹ̀ pé èmi àtòun àjọ sínú level tàdé ṣe ń drag ọ̀rọ̀ yẹn lọ́wọ́ o believe kan tó ṣẹlẹ̀ nẹ́ẹ̀sì dẹ̀ work out ó kàn jáde kúrò ń bẹ̀ ni ó kàn kúrò ojú tì mí ọ̀rẹ́ ojú tì mí o mi ní parọ́ fún ẹ. o lè má kí ọ̀rẹ́ o lè má kí náà kí ni ṣé òun ló fún ẹ lówó oúnjẹ ni ìgbà tó wà ń lo ìbò ó ń sẹ́ndì ó sí ẹ ni so ń bùn ẹ lówó ni kò ń bùn ẹ lówó náà èmi ò kó gbó ó yẹ kó ti mọ̀ pé nẹ́ẹ̀sì onígbéraga ni kó tó travel lásán gan ló ti máa ń ga pa ló máa ń ṣe báyìí èmi ò dẹ kó jẹ́ èmi ò rán èmi ò ọ̀rẹ́ tí ò bá wà mí èmi ò ń gbà ọ̀rẹ́ jẹ́ ká gbàgbé ti nẹ́ẹ̀sì yẹn jàre bọ́ ọ̀rẹ́ yẹn kàn dùn mí ṣá ó yẹ anyway má wọrí kọ́ tó máa ṣẹlẹ̀ ni pé ibi tí màá sẹ́ndé lè ṣùgbọ́n màá máa rí ẹ létà má bínú ṣùgbọ́n ìyá yóò sí nílé. kò sí wàhálà ọtí ẹ ti try gan ọ̀rẹ́ o kó àlejò mi so go take care. orí táyé máa yàtọ̀ sí ti kẹ́hìndé onílé ni ìyẹn ò ní kò ní lọ́la ìka ò bá dé látọ̀run ipò tá a bá wà ẹ ṣáà máa rọra ṣe ìgbéraga. mo lọ díẹ̀ bọ́ọ̀tù kò sí bó ṣe lè wò kó rí o ṣé àwọn kò ní time tí a jọ sọ ká má dẹ̀ jẹ́ kí bébì rọra bí o kò yẹ sí. o lè jù báyìí lọ sà. ká má jẹ́ kó ju time ẹ lọ. bẹ́ẹ̀ náà ṣe ń sanwó níṣẹ́ ń lọ. ẹ ní problem pẹ̀lú wa tẹ́ bá ti fún oúnjẹ wa ń yà ẹ dẹ̀ rí pé iṣẹ́ gan ti lọ finishing stage la wà tẹ́ bá ti fún wa lówó tẹ́ dé wa time tí mo dá fún máa fún yín kọ́kọ́rọ́ òun náà ni máa mú kọ́kọ́rọ́ yín lọ́wọ́. ẹ láìkè owó nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ni pé ẹ̀yin ẹ ṣáà ṣe nǹkan tó wà lẹ̀ ẹ jẹ́ kí n mọ gbogbo iye tó kù tá a máa ná pátápátá kì í ṣe pé kẹ́ sọ wípé 6,500 lówó kù kẹ́ tún padà kẹ́ tún ló kù 4,000 naira ẹ jọ tó lọ Ọlọ́run gbogbo nǹkan tó bá jẹ́ ẹ calculate gbogbo ẹ̀ kí n mọ iye tí mo lè transfer sí yín ok kò sí problem Ọlọ́run àṣẹ baby let's go there. Kọ́ládé 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 torí Ọlọ́run. ta ló ń jẹ́ Kọ́ládé. mo fojú pa mí rẹ̀ èmi ìyá ẹ ni èmi ni. Kọ́ládé báwo ẹ gbà mí o kí ló ṣẹlẹ̀ o wọ́n dé o. èmi ni ọmú tó mú láyà mi lélẹ̀ Kọ́ládé torí Ọlọ́run súnmọ́ mi ẹ bá mi bẹ̀. ta ni Kọ́ládé ẹ kú mi ta ni Kọ́ládé kí lẹ́bi ta ni baby let's go ta ni Kọ́ládé baby let's go now. ẹ ṣe sùúrù yàrá Kọ́ládé who is Kọ́ládé yẹn. Kọ́ládé ọmọ mi. wọlé náà wọlé ta ló ń jẹ́ Kọ́ládé. Ọlọ́run ìkúnlẹ̀ àbí ọmọ Kọ́ládé bó ṣe báyìí fún ẹ bá mi bẹ̀ torí Ọlọ́run ọmọ mi ni òkèdè sí ọmọ wòyíra kọ́ mọ́ bá ọmọ ìwádìí kan ọmọ ni ẹ bá mi bẹ̀ torí Ọlọ́run olóríire ọmọ ni. eléyìí ò ṣe Kọ́ládé nẹ́ẹ̀sì lórúkọ tó ń jẹ́ náà gbẹ́tí Kọ́ládé. nẹ́ẹ̀sì
bí mọ́. mo ti mọ àti mọ orú yín tẹ́ bá ti ní ìdòwò tẹ́ bá ti pẹ́ ní ìdòwò ẹ wá ń fi èjò péjò. Kọ́ládé ọmọ mi ni Kọ́ládé ọmọ mi ni Kọ́ládé. àtẹ̀wé àtẹ̀gbò àtòrí táwọn mú o làdáyébá àdélé ayé tán lọ́wọ́ ara ẹ̀ sọ yé. Please, what's going on? Shall I feel me now? For crying out loud, what's happening? There are a lot of people in there. Kí woman tó máa pariwo Kọ́ládé. She faced you. Èwo pọ̀ ńbẹ̀ now. What's happening? God. Well, you said she kept on calling Kolade. Yes. Kolade. Yes. Is Kolade my name? Tí ò bá kí n jẹ́ Kolade lórúkọ mi, so kí ni nǹkan tó wá ń try láti sọ? Sọ fún mi, mi ò understand. So nǹkan tí wò understand mẹ́ẹ̀ gangan, o ní kò try láti jẹ́ kí mi understand. Are you telling me pé woman yẹn ò mọ nǹkan tó sọ kò rí èèyàn ojú ń dùn? At least èwo pọ̀ ńbẹ̀ yẹn orúkọ ẹ̀ ló pariwo. Mo ní mi ò mọ̀. Woman yẹn ń wo ojú ẹ̀ bá ń pariwo Kọ́ládé Kọ́ládé. Èwo pọ̀ ńbẹ̀ now? Kí ló ń try láti sọ? Téèyàn ò bá normal, tó bá sick, tó bá ń wá ojú ẹni tó fẹ́ wò tó fẹ́ pè èèyàn, ṣé bójú náà ló máa wò àbábẹ́ ló máa wò ni? Ṣé bójú náà ló máa wò ló máa fi pẹ́ tó pè? O mọ̀ bóyá ìyá yẹn ò wá òkè. Téèyàn ò bá lálàáfíà kò sí bí ó ṣe lè ṣe náà. What are you now saying? Nelson, ṣé ìyá tó bímọ kò ní mọ ọmọ tó bí ni? I said I don't know her. Mi ò mọ̀. Tó bá dẹ̀ ní problem kankan tí kankan mi bá ṣẹlẹ̀ tó kàn fi try láti try láti cook up gbogbo nǹkan tó bá wù ẹ́. No problem, you can go back to the site. Kó dẹ̀ lọ bá woman yẹn kó lọ bá sọ nǹkan tó bá fẹ́ bá sọ now. What are you trying to say? Nelson, I think there's a little resemblance or something. Mo jọ woman yẹn àbí? Maybe. Oh. Ojú mi jọ woman yẹn. Ṣé nǹkan tó fẹ́ sọ ni? Okay. O lè ṣe anything tó bá wù ẹ́. Yes. Kọ́ládé. No, it's okay. It's okay. I'm alright. Man, I'm confused. Could you be resemblance? No. Ìyá tó bímọ. Báwo ni o ṣe ní dọ́mọ ẹ̀ mọ́? Àlàyé, ó ti dẹ̀ happen tí ní ìkan owó bí ọjọ́ tí ó sínú kàlẹ́ndà yìí. Ọ̀rọ̀ yẹn ò yé mi mọ́. Mo ń bọ̀ sí àbẹ́tẹ̀ ńbẹ̀ yẹn, mo débẹ̀ yẹn, mo rí wọ́n ti ń rí mask. Kí n dẹ̀ súnmọ́ wọn kí n gba ti tèmi sára as they go. Wọ́n ń bá mi sọ rubbish pé ẹnìkan ti dé kò yé mi now. Bàbá you understand. Èmi náà ti débẹ̀ yẹn. Ó lè fi yé mi pé ẹ̀gbọ́n Túnjí ti débẹ̀ yẹn, ẹ̀gbọ́n Túnjí ẹ̀ ti take over. Wọ́n ti take over bẹ́tẹ̀ rẹ̀ mọ́ wa. Ẹ̀gbọ́n Túnjí. Ẹ̀gbọ́n Túnjí ti wà in charge bẹ́ẹ̀ náà. Kò ní dáa fẹ́ ẹ̀gbọ́n Túnjí. Kò ní dáa bú tìjẹ́ náà. Ibo ni bàbá wọn kọ́lé sí lábẹ́tẹ̀ yìí. Tó ń bẹ́ mi sọ rubbish. Èmi débì kan nígbà táwọn ń secure everywhere. Táwọn olè ń wọlé, táwọn ń face wọn, táwọn ń light wọn. Where in dey? Àwọn wá dọ̀rọ̀ owó tìjẹ́ wá gbórí jáde. Ó lóun fẹ́ gbowó mask. Ṣọ́nlé mi ò ní lówó ni. Psycho. Ibi láì say you dey mad sef. O jẹ́ kó mọ bẹ́ẹ̀ mi gan ṣe jẹ́ níbí báyìí ni. I don't know wetin go happen. I don't know wetin go happen. Now, ojúlásán ṣe o, we go enter them. A máa ti wèrè mask tó ń plant yẹn, a máa ti wó nísìn. Tí n bá ti wó, kí popsi yálà ìyá wọn wá bá mi drag. I dey reason something I dey. Kakú wọ bẹ̀ straight ká pa gbogbo ẹ̀ jẹ́. Ká tí ká bóyá wọn ní ojú náà. Wetin happen gangan náà? O ṣe ọ̀rọ̀ ló sọ. Ọ̀rọ̀ ló sọ. Bọ̀ ojúlásán ò ṣe ṣe. Wọnúlé kò jáde. This one na preamble. Ó ti yẹ normal wash lélẹ̀. Jẹ́ ká mọ́ kọ́nà. Ó ti yẹ jẹ́ kán káwa mọ́ kọ́nà gangan. Káwa gan ṣe mọ́ kọ́nà. Jẹ́ ká ṣaṣẹ́ sára. Bàbá o bí anybody. Bàbá o. Mo dé pa. Èmi tìjẹ́ age na number o. Tí bá gbá tìjẹ́ mú. Màá ṣaṣẹ́ lórí ẹ̀. Màá lé ẹwọ kọ́nà. I go wen sharp. Màá fún nothing. Màá fún lọ́pàá. Màá jàbú ẹ̀. Tìjẹ́ no know me. Age na number o. Age na number wa láì ó wà nílẹ̀ bí iṣẹ́ ìyanu Jésù. I go let am know. Psycho wèrè ní ẹni gbé jáde. Gbé bàbọ̀ gbé gbogbo ẹ̀ máa bọ̀. Kí ló ṣẹlẹ̀? Kò bédé. Bàbá o. Kí ló ṣẹlẹ̀? Psycho. Kí ló ṣẹlẹ̀? Ẹrù tí mo rí pọ̀ jù o. Ẹrù tí mo bá ń bèrè o, kò yé mi o. Psycho, bí mo ṣe ń ṣàdúrà fún ẹ kó máa ṣàṣẹ, kò ní dáa fún ẹ o.
kò ní yẹ o so ìwọ ti ń gbowó owó bíbáyìí lẹ́yìn ti tèmi psycho. bàbá ṣe yẹn possible ni ṣé bàbá tí omi bàbá fẹ́ ní bọ́ọ̀dì ṣé ìjà ìmọ̀ àgbẹ̀ nǹkan fún ni àwọn olóṣèlú wà ń gbòòrò náà tó wà tó máa sùn náà. kò ní jẹ́ fún ó dàbí pé orí bọ̀dà túnjí kan ti dàrú bọ̀dà túnjí ló fẹ́ máa fààyè gbogbo òṣìyàn tí wọ́n ń gbowó dídé sókè. dídé sókè jọ. like say you dey craze. màmá dídé jọ. màmá dídé àtọ. kó o tí ì dìde fún mi. dídé. ẹ mọ̀ bọ́dẹ̀ ṣe o. ẹjọ ṣá ẹ bọ́ lé mi olóhùn máa lé ti touch light bọ̀ ẹ lójú. ẹjọ ẹ mọ̀ kì í bọ́ mi lójú ẹ jẹ́ kí n dìde. ẹgbẹ́ aṣọ ẹ dídé ẹ gbọ́ ni ẹ pọ̀ sókè. gbogbo ntọ́ tẹ́kọ̀ọ́ ẹ bọ́ tayọ tẹ́kọ̀ọ́ yí kiri ẹ mú. ẹ tún wọ bàtà ó yẹ kí sika mojú yín ni. lọ́ọ̀ni kí ẹ move this woman move this woman. láàrin iwájú. dáa kórìí yín dáa. àwọn sókè ẹ̀jẹ̀ ilé ẹ̀dá owó wọ́n sọ fún yín ni. níbo la yé ń yí lọ́nà níbo la yé ń lọ kàyéfì. ibùsùnkù ibù ìbá. mo ṣiṣẹ́ mo jìyà nítorí ọmọ mo dààmú mo tálé mo tọ̀nà ọmọ mi lè ṣe oríire àdẹ́gbé àdẹ́fà lọ́jọ́ mo rí jẹ́ lọ́jọ́ tí mi ò rí jẹ́ níjọ́ tí ọ̀pẹ̀rẹ̀ mi fèsì sùn ló pọ̀ ọmọ náà wá jẹ́ Yes, you are powerful. Days of the struggling. Mama osun, mama osun. Ọmọ mi ò wá mọ́. Ọlọ́run. Ìyá ipò o. Ìyá ipò. Kùsùkùsù. Mo darúgbó. Mo gbàwẹ̀. Títí dàkúdà. Nínú ọ̀la, ọmọ pàǹdọ̀rọ̀ dàgbà bẹ̀rù ojú ayé. Ìyá tó jìyà títí. Ẹ̀rù oṣù mẹ́sàn-án ṣó máa já sásán. Afẹ́fẹ́ kì í fẹ́ kó mọ̀ kàn ní ọkọ lára. Ibikíbi tí Kọ́ládé ọmọ mi bá wà. Bá mi fi ọwọ́ tó lóògùn àyà Ọlọ́run. Jẹ́ kí Kọ́ládé ọmọ mi kó rántí mi. Ẹlẹ́dàá ṣàánú mi. Mo fẹ́ kó rántí ọmú tí Kọ́ládé mú ní ìbáyà mi. Mo fẹ́ kí Ọlọ́run ọba ìṣẹ̀dá mi ló ti kún lé àbí àwọn ẹ̀yà bí a máa yẹ ẹ̀gbà àbí ẹ̀ ṣàánú mi lórí Kọ́ládé. Gbogbo ẹnikẹ́ni tó dé èyí mi àti ẹ̀kọ́ra wa tí ò ti ẹ̀jẹ̀ kó ṣe bí ọmọ ṣe ń ṣe sí ìyá sí mi mọ́. Ẹ jẹ́ kó tọ̀ kó dààmú. Ọlọ́run o, gbogbo ibikíbi tí àwọn ọ̀tá ọmọ mi wà tó pẹ̀yìn ẹ̀ sí tèmi Ọlọ́run, ẹ bá mi dàrin wọn rú. Àmọ́ tó bá jẹ́ ìfẹ́nu Kọ́ládé ni láti fìyà jẹ mí, láti fi ojú olóore gbòógì. Ọlọ́run bá mi yí Kọ́ládé lọ́kàn padà ṣàánú mi, Ọlọ́run ṣàánú mi. Mo bí mo ṣe dà nítorí tiẹ̀, irú èèyàn bẹ́ẹ̀ kọ́ lóun kó dàrin ní irú báyìí o. Lọ́wọ́ báyìí ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ni kọ́ lóun kó dàrin ní irú báyìí. Kí ìfẹ́ mi kó padà sínú ayé ẹ̀. Kó o mọ wá mi kan, kó o mọ lè sùn, kó o mọ lè wo tó bá rí ni, kó o mọ lè jẹun, kó o mọ lè mú kọ́kàn rẹ mọ́ balẹ̀ tí tó bá rí mi. Tó bá jẹ́ pé ọmọ ọkọ ní ẹtí ò kì í ṣe ọmọ àlè, mo fún ẹ nígbà díẹ̀ títí yìí kó o wá mi kan ní o. Ọlá abú tó mú láyà mi kó o wá mi kan ní o. Wàhálà ìwọ Ọlọ́run ẹ̀wọ̀n ti Kọ́ládé ọmọ mi sọ níta. Ibo ló wà náà tí mo ti ń kàn tí mò ń kàn látàtàárọ̀ ibo ló wà ṣó o gbọ́ pé mò ń hàn tí mo fi bọ́lẹ̀ tí mo fi ti gate ibo ló wà náà. Nelson, ibo ló ti ń bọ̀. Ṣébi tí mo ti ń bọ̀ ló important ni àbí question tí mo bí ẹ lè kó dá mi lóhùn wọ́n ní ibo ló wà tí mò ń hàn bí tí mo fi ti gate tó dá mi lóhùn. Gbogbo òṣì tó ṣe pátá ló sọ fún mi ṣùgbọ́n wàá gbà èní ló máa fi ṣàṣemọ. Èmi ṣòjì. Yes, èní yìí ó máa fi ṣàṣemọ. Ẹsẹ̀ mi. Nelson, what is it? Kí ló ṣe?
is it? Kí ló ṣe now? What is it all about? Má jẹ́ kí n sọ. Kì í ṣe nǹkan tó dáa sóò, má jẹ́ kí n tiẹ̀ fẹ́ nu mi pé kó pẹ́ síra mi. No, kò make sense. Anyways, I'll go. So, wá wọlé kó lọ sùn. Are you okay? Yay! Nelson, what is it now? Nelson, kí ló ṣe? Ibi ẹsẹ̀ yẹn ni. No touch it. Don't touch it. Má fọ ọkùnrin lè rárá o. Má fọ ọkùnrin rárá. Má fọ ọkùnrin. Don't touch it. Oh, má fọ ọkùnrin sẹ́mi. Má fọ ọkùnrin bẹ̀yẹ. Má fọ ọkùnrin. Oh. Sorry. Àní má fọ ọkùnrin bẹ̀yẹ. File. Ibẹ̀ ẹnu mi. Ìsàlẹ̀ báyìí. Má fọ ọkùnrin rárá. Ohun tí àdáyébá, ohun àdáyébá. Àtòkè àtilẹ̀ àtẹ̀rànkò tó ní o. Àdáyébá. Àtẹ̀wé àtẹ̀gbò àtòkè ìdáhùn. Kí lẹ rí sọ̀rọ̀ Nelson báyìí? No, mo ti sọ nǹkan tí màá sọ fún yín. Ṣé rí medically gbogbo àwọn test ta carry out kan tó ń jẹ́ kó yé wa ni pé ẹsẹ̀ yẹn ti jẹrà sínú gidi gan. Ẹ kàn ń wò ta ẹ wo flesh ń ta ni. Ó ti decay gidi gan. Nǹkan tẹ́mi dẹ̀ suggest mo ti sọ fún yín jọ yẹn wípé àfi ká gé ẹsẹ̀ yẹn. Ṣé tá bá amputate ẹsẹ̀ yẹn àwọn gan lè lálàáfíà gbogbo ìnira tán wà yẹn gbogbo àkúrò ń bẹ ṣùgbọ́n ẹni rọ ẹlẹ́bínú gbé wọn kúrò. Is that the only option? Madam, ẹ má yẹ kí n tọ́ yín. Ṣé rí medically kò sí nǹkan tá a lè ṣe àfi kàn gé ẹsẹ̀ yẹn. Doctor, but it won't be easy for me kí n fẹ́ lẹ́sẹ̀ kan. That's the only solution. Ẹ wá má máa rò bẹ́ẹ̀ ìwé òkè o torí wọ́n ti gé ẹsẹ̀ èèyàn kan ó ti dẹ lẹ́sẹ̀ kan àbí nǹkan kan àìmọye irú ẹ̀ tó ń ṣẹlẹ̀ táwa ń ṣe ń bí ṣóyè yín ṣé tó bá ti gé ẹsẹ̀ yẹn ó láwọn táwa máa ń contact Indian láwọn kiri kódà ó ti wọ́n á lu àìná wọ́n máa fún wọn lẹ́sẹ̀ mi tó máa balance kódà kò sí iye bàtà tẹ fẹ́ rọ̀ wọ́n á wọ̀ size kan náà ni kò ní sí wàhálà yín nìkan lẹ́ máa rí wọn nílé bẹ́ẹ̀ pé ẹsẹ̀ wọn ti gé kò sẹ́ni tó máa mọ̀ ń ta so tẹ bá really love wọn tẹ nífẹ̀ẹ́ wọn àfi ká gé ẹsẹ̀ yẹn torí tá a bá gé ó máa tún dìke wá sókè dáadáa kò dẹ̀ sí nǹkan mi tí ò lè ṣẹlẹ̀. kí ni nọ́ọ̀sì wa kó rẹ̀ sí for God's sake. Madam so nǹkan tẹ bá decide ẹ kí mi mọ̀ ṣe ti bọ̀. ìgbéraga máa gbé ní ìṣọ́lẹ̀ gbé ní ìṣọ́lẹ̀ o gbé ní ìṣọ́lẹ̀ o orí ìtayé máa yàtọ̀ sí ti kẹ́hìndé onílé ni ìyẹn ò ní kò ní lọ́la ìka ọ̀bàdé látọ̀run ipò tá a bá wà ẹ̀ ṣá máa rọra ṣe ìgbéraga. kí ló ṣẹlẹ̀? Hello there. gbé ní ìṣọ́lẹ̀. Kí ni doctor sọ náà tell me? Hello there. What? I said, where are you going? Where am I going? Kí ló kàn pẹ̀lú ibi tí mo lọ? Ṣó fẹ́ gbọ́ nǹkan tí doctor wí àbí ọ̀rọ̀ tèmi ló fẹ́ gbọ́? Méjèèjì náà ni. For your information, wọ́n ní wọ́n máa gé ẹsẹ̀ mi. And ìgbà tó ní ẹsẹ̀ méjèèjì gan, àwọn parents mi ò accept ẹ̀. Talk less of ìgbà tó máa gé ẹsẹ̀. So for your information, I'm out of this relationship. You can't do this to me. Baby, don't do this. Please now. Má ṣe rí ìpòjọ́jọ́ náà tó bá lọ́ọ̀sì ayé mi ti bàjẹ́ kò sí ìkọ̀kọ̀ tí mo ní mọ̀. Kò sí anybody tí mo ní mọ̀ sínú ìwọ náà ni. Kò sí ibi tí mo fẹ́ lọ́ọ̀sì kò tún kọjú sí ibi mo fẹ́ ṣe. Please don't do this to me. Please don't délé mi láàrin. Àmọ̀tẹ́ tó ń bọ̀. I rebuke it in Jesus' name. Kí ló ṣe? No. Wo jọjọ Ọlọ́run. Má misquote me, please.
mi ò sọ wípé bóyá àwọn náà lè padà kan lẹ́sẹ̀ lọ́la bọ́tú tí mo sọ ni pé ohun tó ń ṣẹlẹ̀ sí mi kò wọ èmi náà ó wọ Ọlọ́run ni mo má fi mí lẹ́nu torí ẹ̀ àwọn èèyàn máa bú ẹ òjò àwọn èèyàn máa bú ẹ gan jọ tó Ọlọ́run. Mr. Man, for your information mo ti ṣe findings mi ó dẹ̀ ti jẹ́ kó yé mi pé woman tó rí lọ́jọ́ ẹ̀ tó ní kì í ṣe ìyá ẹ̀ tó pè ní Kọ́ládé or Kóredé or whatever she's your mother mo ti ṣe findings mi dáadáa. How on earth will you deny your mother ẹni tó lóyún ẹ tó bí ẹ for what nítorí ìgbéraga torí ojú kòkòrò torí ojú kòkòrò lé ẹ ló ṣe deny ìyá tó bí ẹ lọ́mọ tí ìyá bá tiẹ̀ ń tutọ́ do you have the God to deny her what for at least London lèmi àti ẹ ti pàdé kò tí mo dẹ̀ sọ fún ẹ nípa àwọn òbí mi ló gbà tó bá yẹ pé wá dé Nàìjíríà wọn rọ lápá ọrọ lẹ́sẹ̀ nǹkan Mr. Man ìyá mi nìyá mi I can never deny her for anything. Don't go back to this. Please, jẹ́ ká fi yẹn lẹ̀ náà. Jẹ́ ká fọ̀rọ̀ yẹn lẹ̀. O ò lè fi mí lẹ̀ báyìí kó máa lọ. Ta ló fẹ́ tọ́jú mi? Can you please stop all this? Let's forget about this mama everything. Don't sọ̀rọ̀ pẹ́. This is the present situation now. Kí la fẹ́ ṣe sí? You can't just leave me in this condition. Nelson, I don't have that time. I'm out of this relationship and I mean it. Ṣé o mọ̀ pé ilé ìyé mi ni mo sanwó ilé ẹ̀? The other house èmi mo ní. Láàrin mi àti please má fi bínú sọ síta ọkọ lólórí aya. So tó bá wá bí èèyàn help ẹ láti sanwó ilé tí landlord bá dé lè bọ́ síta I don't care. I'm out of your life for good. Best of luck. Mo appreciate ẹ o. Mo appreciate ẹ o. Sanwó ilé o. Mo appreciate ẹ. I'm out of your life. I'm not interested again. Go to hell. Ẹ lọ bẹ̀rẹ̀ jẹ́. Oh my God. Oh my God. I'm done. Àtòkè àtilẹ̀ àtẹ̀rọ̀mù tó ní o. Dáadáa ẹ̀bá àtẹ̀wé àtẹ̀gò àtòrí táwọn o. Dáadáa ẹ̀bá àdélé ayé kan ló máa ra ẹsẹ̀. Èmi Ọlá ni àbúrò Bùrákúnlé, ọmọ Ọ̀yọ́ lọ́lẹ̀ ní Àgọ́kà. Ọlá. Yes ma. Ẹ mọ̀ kújọ́ mẹ́ta. Yes ma. Ìlẹ̀ kújọ́ mẹ́ta. Yes ma. Àwọn ọmọ mi ńkọ́? Wọ́n wà ma. Kí lẹ wá ṣe ń bì báyìí? Àbí ṣọ́ọ̀ṣì yìí balẹ̀ ń wá? Rárá mà, mo wá ṣe nǹkan bí ni. Ẹ má bínú o. Mo gbọ́ pé Bùrà Kọ́ládé ti dé láti Amẹ́ríkà. Ẹ̀gbọ́n mi sọ fún mi pé Bùrà Kọ́ládé wọ́n gbé owó dé gidi gan. So wọ́n dẹ̀ wà okay gan. So mo expect pé tí má máa rí pé kí n bá yín in good form. Mi ò wá expect bí mo ṣe bá yín mọ́ mi. Kọ́ládé. Èmi pé Bùrà Kọ́ládé ṣe nǹkan tó báyìí sí yín. Bùrà Kọ́ládé wọ́n máa fọ́ ni gan. Nǹkan tó ṣe fẹ́ gbọ́ mi gan, ẹ̀gbọ́n mi délé ń ròyìn. Wọ́n máa ń ròyìn ni. Torí pé kì í ṣe ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta. Ìwà Bùrà Kọ́ládé tí ẹ̀gbọ́n mi máa ń ròyìn fún mi o. Ìwà wọn burú jáì. Mo ti believe pé bí àwọn aráàta ló lè máa ṣe sí. Kò ní jẹ́ ìtẹ́ ẹ̀dẹ̀jẹ̀ lé wọn lórí ni wọ́n máa wúrù wà yìí sí. Bùrà Kọ́ládé wá ń dínà yín in public. So after tí gbogbo ilé wa ti ṣẹlẹ̀ tán tó ti ṣe gbogbo dáadáa tó fẹ́ ṣe. Ẹ lọ bá àwọn mọ̀lẹ́bí kankan tí ẹ máa fẹjọ́ wọn sùn tí wọ́n tẹ̀lé wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gangan. Ẹ mọ̀ mi. Mọ̀lẹ́bí. Àwọn mọ̀lẹ́bí ti dá gbogbo ẹ̀ sí mi láyà. Wọ́n lọ máa lè ní Kọ́ládé, wọ́n ní kí lọ máa bá yí. Ṣé kì í wá sọ máa lè báyìí? Ìwọ náà wò bí Kọ́ládé ṣe ń hùwà. Ọmọ bíbí inú mi. Mo ṣiṣẹ́ mo jìyà lórí Kọ́ládé ni. Mo ṣiṣẹ́ mo jìyà lórí Kọ́ládé ni. Mọ́mí, ẹ má sunkún. Nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni pé ẹ̀gbọ́n mi ò sí nílé ni. Tí ó bá sí pé ẹ̀gbọ́n mi ò sí nílé ni, ó yẹ kí ní kẹjẹ́ kájọ máa lọ lé báyìí. But tí n bá délé ńsìn, tẹ́gbọ́n mi bá ti dé báyìí, máa explain everything in total fún wọn. So that a máa jọ wá yín wá. So tó bá ti wá fẹ́ wá yín sìn, mọ́mí bó la fẹ́ wá yín sí gangan, bó la máa ti rí yín. Ṣọ́ọ̀ṣì ibi tó ti rí mi lẹ́ẹ̀kan yẹn, níbi tó ti bá mi yẹn, ibẹ̀ náà ni mo wà. Chọ́ọ̀chì yìí náà àbí. Alàgbà ṣọ́ọ̀ṣì yẹn náà ló ràn mí lọ́wọ́. Òbí tí Kọ́ládé sì mí dé, ìyá Kọ́ládé ni mo jẹ́. Ìyá Kọ́ládé ni mo jẹ́. Mọ́mí ẹ̀ mo dín fún yẹn. Dáadáa ẹ̀bá àdélé ayé tán nílé ayé dá wá nílò. Dáadáa ẹ̀bá pèsè kan sórí ajá òní kú jẹ́. Kí ló ṣẹlẹ̀ gbèrè lọ? Ó tó ẹni mú lọ.
kí ló dé. Ó ṣẹlẹ̀ o ìfà tí o ti ṣe wáyé mo ní nọ́mbà nẹ́ẹ̀sì báyìí. nẹ́ẹ̀kì ni. nẹ́ẹ̀sì ọ̀rẹ́ wa of course. jọjọ nẹ́ẹ̀sì báwo tún ni èèyàn tó mẹ́ẹ̀sẹ̀ lọ́jọ́ sí ta kí ló dé tó bọ̀ bọ́yìn ṣe báyìí o tún fẹ́ lọ tọrọ owó lọ́wọ́. ó yẹ kó mọ̀ pé tí mo ṣe ń wá náà bẹ̀rẹ̀ kó mọ̀ kó máa ní nǹkan tó ṣẹlẹ̀ condition tí mo mi nẹ́ẹ̀sì wá sí o critical gan àmọ́ ló fà mo fẹ́ kó jẹ́ ká mọ̀ kíní kan sórí orí bíbẹ́ òun kọ́ lóògùn orí fífọ́ nẹ́ẹ̀sì ṣe lè kó ṣe lè yẹn kọ́ ní issue tó wà nílẹ̀ jẹ́ ká kọ́ ṣe nǹkan tó yẹ káwa ṣe ṣó ti yẹ mo ní nọ́mbà nẹ́ẹ̀sì báyìí sìn ìjọ tó tọ́lọ́run rẹ̀. anyway tó bá yẹ pé yẹn ni èmi ò ní nọ́mbà yẹn lọ́wọ́ mọ́ náà because gbà tó ti ṣe nǹkan tó ṣe fún ẹ̀ èmi ti delete nọ́mbà yẹn dànù mi tẹ̀fẹ́ rí mọ́ rárá but mo ní ọ̀kan a lè gba nọ́mbà yẹn lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ kó wá wọnú mọ́tò ká lọ bẹ́ẹ̀ ni. yáà jẹ́ ká lọ. ẹni tó ti lówó àtẹni tí ò ní àlọ́ bí kò ṣe pé olúwa ti kọ́ lé òṣìṣẹ́ ṣe lásán ni. ó di ṣọ́ọ̀pù ti jẹun kó tó lu àwọn ìgbésà. oúnjẹ tó gbé sọ̀gbọ́n rẹ̀ náà mú jẹ díẹ̀ ń bẹ̀ ìrọ̀lẹ́ o. jíkẹ́ mi wá ní sáré lọ sanra jù. mọ́mí ọjọ́ ọmọbìnrin sí i obìnrin ọmọbìnrin sí i lọ́jọ́ owó nǹkan tí mo ti ṣe fún gbọ́dọ̀gbọ́dọ̀ ẹ̀jẹ̀ dárí jì mí ọmọ bíbí ò ṣe kàyékù ẹ̀jẹ̀ dárí jì mí ìṣojú èmi náà wọ́n lè jù lágbára kò ní gbàlà iṣẹ́ ìjù mi ẹ̀jẹ̀ dárí jì mí. ọlọ́dẹ ọkọ òkèèrè tí ọmọ wòyíra kó mọ̀ bàa rẹ̀ ẹrúkẹ́rú abilala lẹ́nu mo fẹ́ kó o fi ọkàn rẹ balẹ̀ o dákun mọ́ ronú mọ́ fi ìrònú ṣera léṣe fún mi Kọ́ládé torí Ọlọ́run gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé gbà wípé àmúwá Ọlọ́run ni mo fẹ́ kó o mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá láàrin èmi pẹ̀lú ẹ̀ bó ṣe ohun Ọlọ́run bá mi ló ń ṣọlá o ohun Ọlọ́run bẹ́ẹ̀ ni o bóyá tí iye ò bá ṣe bóyá tí ì bá ṣe ìbátúnjẹ eléyìí lọ o ó ṣeé ṣe ní ọjọ́ yẹn tó rí mi tó fojú pa mí rẹ́ tó bá jẹ́ pé ní ọjọ́ yẹn ló ti gbé mi wá sínú ilé bóyá nǹkan kan ìṣẹ̀lẹ̀ burúkú ìbá ti ṣẹlẹ̀ láàrin èmi pẹ̀lú ẹ̀ ṣó wá rí báyìí pé àtúndì ìkànṣe kan ní Ọlọ́run ọba mi. láìláìlàlà. má ronú dákun ṣàánú mi Kọ́ládé. láìláìlàlà. ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ẹ Kọ́ládé. Kọ́ládé bá ṣùkú mọ́. láìláìlàlà. Kọ́ládé mo nífẹ̀ẹ́. Kọ́ládé. mo nífẹ̀ẹ́ Kọ́ládé. èṣù ló gbógun láàrin mi pẹ̀lú ẹ ṣé bí mo mọ̀ ẹ́ ṣé bí wọ́n ní ìgbà tí èmi pẹ̀lú rẹ jọ mu gàrí o ti gbàgbé àwọn àdéhùn tó ṣe fún mi nígbà yẹn ni mo mọ̀ pé ṣù ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi pé tèmi ò gbé mo dúpẹ́ pé mo tún fojú rí ọmọ mi lọ́yẹ̀ láfíà Ọlọ́run ṣe Kọ́ládé mọ̀mọ́ pọ̀ ló wà pèsè fún ẹ gbogbo àkúlẹ̀ ló máa padà Kọ́ládé mi ní fojú sunkún ẹ wà á fi ẹsẹ̀ méjèèjì wà á fi rìn lágbára náà Kọ́ládé díẹ̀. mo fẹ́ kúlẹ̀ ni. mo kúlẹ̀ ẹ̀jẹ̀ kúlẹ̀. ẹni tó ti lówó àtẹni tí ò ní àlọ́ bí kò ṣe pé olúwa ti kọ́ lé òṣìṣẹ́ ṣe lásán ni ohun àtikọ́ náà àdáyébá
àtilẹ̀ àtẹranko tó